lórí ọ̀rọ̀ Queen Naomi àti Oríyọmí Hamzat kí ló wó ní wòlíì Segun Adebayo fi ránṣẹ́ sí gómìnà Ọ̀yọ́ gómìnà Seyi Makinde. Àwọn ìkìlọ̀ tí wọ́n sọnù fọ́nrán yìí ó lágbára o. Kí làwọn nǹkan tó lágbára tó máa tún ṣẹlẹ̀ tí bàbá yìí fi síta? Àwọn bá wo ni wọ́n máa tún kọrin ilé ló lọ tààràrà fún kábíyèsí wo ni wòlíì Adébáyọ̀ ní ó máa lọ tó jẹ́ pé kò sẹ́ni tó máa sọkún. Ó ga o, eléyìí máa serious gan. Ìran wo ni bàbá yìí sọ nípa ohun tó máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ l'Amẹ́ríkà nípa ọ̀rọ̀ bọ́ǹbù? Ẹ wò ó, ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ Trump ẹ fi fọ́nrán ìhàn Trump wo. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tó wà l'Amẹ́ríkà, ẹ̀yin tẹ́ ẹ léèyàn bẹ́ẹ̀ ẹ fi fọ́nrán yìí ẹ fi ránṣẹ́ síra yín o lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àtàwọn Fúlàní lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí láwọn ohun tó máa ṣẹlẹ̀, ìgbésẹ̀ wo àti àwọn àṣírí wo ló máa tú? Fọ́nrán yìí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí o tí bàbá yìí tú nípa àwọn tó máa ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. Báwo lọ̀rọ̀ yìí ṣe máa kan Bọ̀dé George? Àwọn àṣírí wo, àwọn àṣírí àwọn GO wo ló máa tú lọ́dún yìí? Ẹ wò ó, àwọn wo ló máa ṣẹlẹ́yàánú wọn? Àwọn wo nínú wọn ló máa ní stroke nítorí àwọn nǹkan tó lágbára tó máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí wọn? Ẹ wò, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu wòlíì Adébáyọ̀. Welcome to CrossBlog X TV. Remember to like, share, and follow us. Leave them, just watch me. Let Governor Makinde put up every effort he can put in place. Makinde, put up every effort you can put in place. Secure yourself and secure your family. Pray that I will not leave that seat of governorship with crime. I pray you will not leave that position mourning. I don't want to see you. Any politician, any government, any placenta. I don't want to see anybody. Mi ò fẹ́ mọ̀ ọ́, ṣọ́ra, kíyèsára, tí wòlíì tó wà ní Ìbàdàn tó bá jíṣẹ́ fún ọ, mò ń sọ fún ọ báyìí. This is how we will say it. There is a king. They will use him to tie some kite very soon. But I just observed that nobody mourned that king. There's another king. Going on very soon, going on. So king has gone home. I'm less concerned with you all. Whatever a bird has eaten, that's what the bird we used to fly. Let us pray. God, this time around, that there is disturbance in the world. Pray, let life be meaningful for good. Release grace for me. Release mercy for me. Release mercy for me. As scattered as the world is now, make my life to be meaningful. Make the life of my children let it be meaningful. Shami, Jesus, in Jesus' name, our Lord. Can you pray this prayer? Don't hate this prayer. I want to call. Is the voice of the Lord. I'm being led by what the Lord has shown me. Are you angry with me?
ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ̀rí pó lágbára. Agree with me? Ọlọ́run ká ogun àgbáyé kúrò lórí Trump. Ọba ẹgbẹ́ wọ́n máa kó bọ́ǹbù kúlà wàm ní stadium wàm níbi tó wà important níbi tó olúwa kí ló dé tí mo gbé ní fíjà wọ́n ní Trump ni wọ́n fẹ́ gba tiẹ̀ yẹ. Hearing bombshell here and there, and I asked Lord, why is this happening? He says, Trump, that they want to destroy his life. They want to start the life of Trump. Gbàdúrà fún kọ́ máa kà mọ́. Why we not pray for him that they will not get him? Olúwa wọn ló fẹ́ kà mọ́. Who are those that want to get him, Lord? Wọ́n láwọn agent alágbára ògùn Amẹ́ríkà láti ìta àti látàgbáyé. The agents of the powerful ones, representatives of darkness within and outside the world. America. Don't be angry with the prayer point. I know you don't like him. Àwọn màmá ò láìjẹ. Kàtọ́mọ ti gbàgbé pẹ̀lú báwo ló ṣe fẹ́ láìjẹ. Ọ̀rẹ́ ò gbàgbé pẹ̀lú. Bó ṣe ń sọ̀rọ̀ ìbú máa wọn tí ò láìkẹ́ ẹnu yín. Gbogbo akànràn dúlẹ̀ dòó. Gbogbo dúlẹ̀ fi mọ́ túmọ̀ ẹ̀. Praise the Lord. Hallelujah. Àwọn kan ò láìkẹ́ torí pé politician ni wọ́n. Some people don't like him because they are politicians. I like it. Ọmọ ìgbà wa ti mú dúró wájú ẹ̀ kò láìkẹ́. Politician ti wọ́pọ̀ kò sọ. Ẹ pọ̀ lọ́wọ́. Ẹ pọ̀ lọ́wọ́ mi. Òun ṣe wọ white. Kò dó lágòdò kò tẹ̀ dó kọ̀tún. A ní Trump wo. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rí solution ló dẹ̀ jẹ́ fẹ́yìn Kristẹni o. The solution to Christians. Àwọn iná táwọn ẹ̀mí òkùnkùn dá káàkiri gbogbo ayé yóò gbomi parí ẹ̀ ń bẹ̀ kó tó kú o. War, the fire that has been ignited by the powers of darkness is going to put some of them off. Àwọn tí èṣù ti sọ ní dàkúdà yóò tú ọ̀pọ̀lọpọ̀ lẹ́ o. Many that the devil has turned to something else is going to deliver some of them. Amen. Amen. Lórúkọ Jésù èṣù oníjogún ọmọ ẹ. Amen. In the name of Jesus, devil will not inherit your children. Ṣé ẹ ní gbàdúrà báyìí? Are you not going to pray? Ẹ ṣe fẹ́ gbà tẹ́lẹ̀ ẹ fẹ́ gbà. Áfíríkà ìkà. Ẹ̀yin òkú ń wo news, ẹ̀ ń gbọ́ news. You don't listen to news, you don't watch news. Bẹ́ẹ̀ dẹ̀ gbọ́ news yẹn náà ẹ̀bà àti àmàlà lẹ máa fi kó. Ẹ ń fẹ́ mi tẹ̀lé gbogbo nǹkan. Ẹ wo ìgbà tó ń give speech fáwọn European. Look, when he was delivering his speech to the European community, Ó jẹ́ kó yé wọn wípé ẹ ti sọnù. he made them known to understand that they've got missing for a long time. Oníṣẹ́ ìmọ̀gbọ́n náà ń kọ́ yìí sí yín. He said, don't know that God is backing you. Ẹ̀yin ní kí ọkùnrin máa fẹ́ ọkùnrin. He said, male should marry Ẹ male, ní kí obìnrin máa fẹ́ obìnrin. female to marry female. Ṣùgbọ́n ní Amẹ́ríkà tẹ̀mí dé yìí o. In America that I'm reigning now as Kò sóhun tó president, jọ. nothing like that is going to happen. Ẹ̀yin Yúróòpù náà ń kọ́ yìí sí. That you Europe, God is backing you. Ó nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kó yé wọn pé ẹ padà sọ́dọ̀ In his words, in his speech, he made them to say they need to return back to God. They need to seek the face of God. Ṣáàyìn bàbá yìí jẹ́ ń gbọ́ níwùsì ni. Do you listen to news? Olúwa o, Ọlọ́run jẹ́ ń ta o, jẹ́ kí kọ́sítọ́mà wá o, Olúwa o, kí ló kàn yín pẹ̀lú ẹ̀? Bẹ́ẹ̀ dẹ̀gẹ̀rẹ̀ ẹni tó lè jẹ́ kọjá yín tà láwọn fi kẹ́ gbàdúrà fún yẹn. And that's the person that God can use for you to have good sales. That's the person I ask you to pray for. Ó túmọ̀ ọ̀rọ̀, ó ṣàlàyé ọ̀rọ̀ fún wọn gan. And he explained some things to them in detail. Ọ̀nà àgbọ̀ lákòókò tí mo wà yìí. Then this time around that I'm in as the president, Ẹ̀yin fẹ́ ká Amẹ́ríkà máa ṣe gbogbo ẹ̀ fún yín. you want America to be doing all for you. Ẹ̀yin fẹ́ lọ máa ṣe tí. You two guys start doing for yourself. Bóun tóun jọba lọ Amẹ́ríkà lórí bóun náà máa ṣe tó.
Let him also, as the president in America, also play his own part. Praise the Lord. Hallelujah. Ẹ̀yin wo president Burkina Faso. Look at the president of Burkina Faso. Ọdún mélòó ló ṣe fún Burkina Faso? How many years he reigned as president of Burkina Faso? Yes. 2 years. Come on, just 2 years. Ẹ wo tó ti Burkina ti ní ìtumọ̀. Burkina Faso is meaningful. They are developing almost every day. Kò sáwọn tó fi ìyà jẹ yín lórílẹ̀-èdè bí òṣà àwọn olórí tẹ́ ẹ ní. Tó bá yá, wọ́n máa la òkú ọ̀rọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀. Ìwọ lágbájá, ìwọ bàbá àgbàyà. Our problems are leaders in this nation. Má kú. Àwọn ọlọ́pàá gbogbo ẹ̀jẹ̀. They are the problems destroying the forest. Ó wàásù fáwọn Haúsá iye wọn ṣí. He preached the Hausas and the understanding God open. Àwọn Fúlàní òṣàrà yẹn kan tẹ́ra yín jẹ ni. Fulanis are not part of you. You're only disturbing yourself. Ẹ tẹ́ra yín jẹ You're only ni. deceiving yourself. Tinubu èmi ò bu ẹ mọ́, mo ti fi ẹ́ sáyé ẹ o, kò gbọ́ báyìí. I'm no more abusing you, Tinubu. I've left you to be on your own. Okú ti sọ kankan fún yín pé ọmọ náà là ń ṣe kí ni. I've told you he's a child of fire that you send to fire. Amen. Hallelujah. Ṣé oníkálukú tó tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ o? Let everyone stand separate. Ọ̀rọ̀ ni mò ń sọ o. I'm talking. Torí wọ́n tó bá fẹ́ bá wọn jẹun, ó lè dúró. If you want to eat with them, dine with them, Tó bá bọ̀ kó fẹ́ stand bá wọn alone. jẹun. You want to eat with them, Dúró tì wọ́n, má dúró tèmi o. stand with them, don't stand with Torí me. tí wọ́n bá sọ̀rọ̀ báyìí, But I want to speak now òkòyọ́ náà máa tara yín dún pọ́n. because whatever I'm saying will be touching you. Ẹ wo fíìmù ní Lagos State. You watch film in Lagos State. Ẹ wo fíìmù federal. You watch film at federal level. Ẹ wo fíìmù ní West Nigeria. You watch film in the western part of Nigeria, Àti East àti North in Nigeria. the eastern part, in the northern part of Yẹ́nì Nigeria. gbogbo eléyìí tí a ti ń bábọ̀ yẹn kékeré ni. All the ones you've been watching, they're few, they're little. Very reckless and a Russian film. Àwọn fíìmù tó le tó lágbára. If you see some film, you will cry. Tó bá wo àwọn kan, ó sunkún. Ṣé ìjọba àwa ènìyàn náà dẹ̀ tún lélẹ̀? That is this the government of we human being. Torí Ọlọ́run fẹ́ mú ohun tuntun jáde sẹ́. Because God wants to bring out a new thing. Ẹ̀yin màmá yìí, ọmọ iná lọ́lọ́run fẹ́ rán sí iná. He's a child of fire that God will send to fire. Ọlọ́run ṣe mi òkú jẹ́ gbìn. You have not eaten anyhow. Kì í ṣe kánsẹ́lọ̀. I'm not a counselor. Àtọ́ bá wá sọ pé kẹ́ ẹ wá ṣe chairman nísìnyí, inú yìí tí ẹ máa dùn ni. Torí ẹ ní wọ ṣẹ́ẹ̀tì mọ́, bùbá àti ṣòkòtò àtàgbádá lẹ́ẹ̀ máa ṣe kíni. Tó bá jẹ́ gbé àgòdò yìí lẹ̀ ń gbé ẹ ní sínú ṣẹ́ẹ̀tì àwọn tí ń gbégbè mọ́. Ẹ ti mọ ibi tẹ́ ẹ máa gbé tí ṣe bẹ́ẹ̀ mọ́ bẹ̀. Àbàbá yóò tiẹ̀ dá mi lóhùn. Àfà ó mọ́ bẹ̀. Wọ́n wá fi ẹ ṣe chairman local government. So àgòdò ló wà á gbé. Ìkòyí ni ó ti súnmọ́ Bàná. Ìkòyí ni ó mà ṣe o. Àbí o fẹ́ ṣe chairman local government nísìn. O ò ní change tó wọ̀ yìí. Níwọ̀ tó jẹ́ pé ibi ti pa ẹ́ rákírákí. O wá ríbi tó ọbẹ̀ tó tí bọ̀kọ̀tọ̀ wà. Tí kòkò ló pé ikú ló mẹ́ja kákó ṣe bọ́ndèké. Bọ́n wùrùwùrù ni ẹ́. Praise the Lord. Hallelujah. Ó ṣe bí bọ́ndèké. Ó ń sọ̀rọ̀ bí bọ́ndèké. Pélé ìbá wọ́n bá fi sídìí owó. Yóò jalè ju àwọn alágbádá yìí tó ti jalè lọ. Ṣọ́ọ̀ṣì láti máa gbé bíbélì báyìí. Àwọn ti fẹ́ wọ ṣọ́ọ̀ṣì á máa ká. Jésù ṣàánú fún mi o, ṣàánú fún mi o, ọba àwọn ọba. Irọ́ ni o, ọ̀daràn gidi ni. Amen. Àmín. Wòlíì ń gba yín. Prophets are duping you. Ṣẹ́rù tẹ́ ń ṣe Nàìjíríà sí oníkàlù. Ìyáálé ń gbáyàwó, ìyàwó náà ń gbáyàlé. Amen. Àmín. Ṣé mẹ́ dáadáa? Àmín. Oníkàlùkù ló ń wáyé fúnra ẹ̀. People are looking for spaces for themselves. Ìyáálé ń gbáyàwó, ìyàwó náà ń gbáyàlé. Laying the first one on each other. Kẹ́rí bá ṣe jókòó sórí ọ̀tá yà ń gbára wa gan. Even on the altar, we play first one against each other. Praise the Lord. Hallelujah. Irọ́ là ń pa o. We're all lying to be you.
à ń gbára wa wo bí. Laying the first one on each other. tẹ́ ẹ bá ti rí àwọn pásọ̀ tá a jó gan àti gbára wa. ẹ kúkú sọ gbọ́dọ̀ mi ọ̀rọ̀ wèrè ni. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ̀rí pó lágbára. pásọ̀ yín kan ó dọ́gbọ́n kan lẹ́jọ́ mẹ́ta ẹ̀ ńgbọ̀n ti gba ṣọ́ọ̀ṣì lọ́wọ́ ẹ̀ ó wá lọ dọ́gbọ́n bẹ̀rẹ̀ ẹbí kan ẹ ti mọ brọ́dà ẹ̀ ọ̀nkú ti mọ ẹni tí mò ń sọ ẹ̀ ìlú yọ̀ wọ́n wá rí i pé àwọn tó wà important ní àwọn bọ̀kọ̀tọ̀ àwọn ẹran tó ní kìnrín àwọn ike ẹran tẹ́ máa ń jẹun ìbẹ́ yìí lẹ́ ń jẹran ike wọ́n mọ̀ pé kò ní súnmù kòkò mọ́ ikú Yọ̀mádé you have to come back you please say ghetto à ń tanra wa jẹ. We are deceiving ourselves. ẹ̀mí Ọlọ́run ò sí mọ́. The Spirit of God is no more. ìfẹ́ owó. The love of money. àti kú ọrọ̀ jọ. To gather wealth. èmi sọ pé àṣírí yóò tú. I told you secrets will be open, will be exposed. ẹ̀yin ò gbọ́ tí Bọ̀dé George sọ ń jẹta ní bí jẹta bá nà ní. Look at what George said recently. Only why all those people bank get money, you don't have a factory, no factory. Bọ̀dá ẹ̀gbọ́n náà kan ya wèrè kan ó lè ṣe kí ni ó lè bólè ní praise the Lord. Hallelujah. Bọ̀dá àjọ búra wa ni o. ẹ̀gbọ́n táwọn ẹ̀ náà tún máa sọ uncle all of us am robber. You tú àṣírí mi me too you get àṣírí I get your àṣírí your own àṣírí dey for my hand. I get your àṣírí your own àṣírí dey for my hand. ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Just starting. ṣe rí ọ̀tá yìí. You see this altar? àṣírí yóò tú débi pé. A lot of secret to be exposed. èmi ti sọ kí ní kan fún ìtẹ́ òfẹ́ gbàgbọ́. I've told you something that you refuse to believe. mo ní ọ̀pọ̀lọpọ̀ máa wọ ṣọ́ọ̀ṣì báyìí ṣé plasma ló gbé wá yóò gbé G-Wagon G-O. Someone that comes with that gave the church a plasma will go with the G-Wagon. ẹ̀kọ́ lẹ̀. Write it down. àná Ọlọ́run tó mi wọ́n bá mi sọ̀kọ̀ tó. God came to me and he told me a lot of things. ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí o. Listen to what I want to say. gbogbo ọ̀rọ̀ mi láàrin yín ní ìsinyìí. The way I'll be talking in your midst now, bí àdìtú ni. they will look like mysteries. àwọn pásọ̀ kan kóra wọn jọ lọ́wọ́ ní mínísírì kan báyìí. Some pastors got themselves in some ministries now. ẹ gbọ́ oye tí wọ́n máa gbéra. You are going to hear the huge sum of amount they are going to escape with. ẹni jẹ́ G.O. kan yóò ní stroke. ẹ̀kọ́lẹ̀. Even the G.O. of the church will have stroke. yóò ní stroke. Will have stroke. When they will loot the church. ẹ̀kọ́ tí mo sọ sílẹ̀. Right, what I'm saying ẹ down. jẹ́ kí gbogbo àgbáyé máa gbọ́. Let the whole world hear it. olórí ọmọ mi. The Lord said, my son, mo fẹ́ lu bẹ̀bẹ̀ mi. I want to beat my own traditional drum látara rẹ̀ sí ayé. through you to the whole world. èsì yóò kàn mí. Let's concern. tó ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn ẹ ti gbọ́ gbogbo àwọn tọ́rọ̀ kànnà fọ́nrán yìí àwọn ìkìlọ̀ àwọn ìran gbogbo mẹ́sẹ̀gì tán fílẹ̀ tí wòlíì Adébáyọ̀ fílẹ̀ ẹ̀rí pó lágbára ó lẹ́tìkẹ́ ẹ drop comment yín remember to like share and follow us à ń lọ fún ìpolówó ọjà ẹ pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ tí pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu